gbogbo ẹni tó bá fìfẹ́ hàn lójú ẹ̀kọ́ ló fi ọ dénú tọkàntọkàn o. Nítorí náà ọ̀rẹ́ mi táyé bá ń fẹ́ ọ kó rọra ṣayé. Ìfẹ́ afádìyẹ ò dénú lọ́pọ̀lọpọ̀ nínú wọn ń fẹ́ ọ. Àbí ta ni o mọ̀ wípé ká fìfẹ́ fádìyẹ lọ́kà bàbà àtàgbàdo jẹ kò ní wípé nù ṣásun wa kọ́ ni pósí adìyẹ. Àwọn àwòrán méjì kan wà tí mo fẹ́ fi hàn ọ́ lónìí. Mo fẹ́ kó wò wọ́n, kó tẹ́tí sí wọn, kó sì kọbi ara sí wọn. Mọ̀ bá mi ká lọ. Tílé ayé bá ń yẹ ọ́, ọmọ aráyé ó mọ kẹ́ ọ lójú, kẹ́ ọ nímú. Àìmọye ẹ̀rín tí ò dé sálẹ̀ ẹkùn, wọn ò mọ gẹ̀ ọ́ lára, wọn ò mọ buyì fún ọ àtọ̀pọ̀lọpọ̀ ọ̀wọ̀. Ṣùgbọ́n níkẹyìn ńkọ́, ọ̀pọ̀lọpọ̀ fẹ́ tàn ní títí tí wọ́n fi tàn ọ́ pa tó sì fi jìn sí kòtò, wọn á bá mójú jẹ páíkó. Tọ́ ayé lórí yẹn o, mọ da gbogbo ara rẹ léèyàn àbìdí yànyàn torí pé wọ́n fìfẹ́ hàn lójú pẹ̀lú ẹ̀rín músẹ́. Ọ̀pọ̀ aláǹgbá ló dakùndé lẹ̀ṣọ́ mẹ́tínú ronú wọn ni. Elédùà ò ní jẹ́ kó kó sọ́wọ́ àfojúfẹ́ni má fọkànfẹ́ni atanipa atannijẹ̀sọ́fìn àtàtannijẹ̀sí kòtò. Àwòrán ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ń torí rẹ̀ gbàwẹ̀ tí ń jọ̀sán. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ń torí rẹ̀ fojú winá tí ń béèrè lọ́wọ́ ẹni tí ń fojú winá wípé kí ni nǹkan tó ṣe gangan tẹ́nìkan ò ṣe rí. Ṣùgbọ́n dọjọ́ tó o bá tó yọwọ́ lọ́rọ̀ wọn kó tó yé wọn wípé àṣẹwọ̀ ló ń bẹ lẹ́yìn orò tó rò fi ń ké. Ó yá wá àwòrán ẹlẹ́ẹ̀kejì náà. Àbẹ́ẹ̀rẹ̀ àwọn tarákùnrin yìí ń sa gbogbo ipá rẹ̀ láti dáàbò bò tí sì ń torí wọn kú lọ. Tí ìdá kan nínú ìdá ẹgbẹgbẹ̀rún rògbòdìyàn wá ta bá wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dojú ìjà kọ ẹni tí ń sapá rẹ̀ láti dáàbò bò wọ́n. Níyẹn ó bá dá wọn dá ṣòro wọn, kò sì sẹ́ni tó yé. Àbẹ́ẹ̀rẹ̀ ojú ayé ẹni wọ́n ń torí rẹ̀ jàjàgbara tí sì tún dákún ṣòro tí wọ́n ń bá a kojú. Ǹjẹ́ kó ní ti bí yọwọ́ kúrò lọ́rọ̀ wọn kọ́mọ níwà ọmọ mi ò wá sì gbà mí kó ní mi lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. Ẹṣeun bàbá mi àgbà àná kí ọ̀pá tẹ́ fi ń kó wa jẹ òní ṣẹ́ láṣẹ Elédùmarè. Ebẹ́yìn náà rẹ̀ ní tán torí ẹ̀jẹ̀ kò sórí títún yín mú sí ni. Nígbà olórí yẹrí ẹ̀ tí kò bọ́ lọ́wọ́ rẹ̀ nímú ojú òwa dá nítorí ìpalára kékeré táwọn tí wọ́n ń gbé kọ̀rọ̀ dáàbò bò wá ń ṣe fún wa. A gbógun sí wọn láìmọ̀ wípé ìpalára kékeré ọ̀hún ń ò ṣàdédé kó bá wa níbi tí wọ́n ti ń ràjàjà kábúrú ọmọ bá kàn wá níbẹ̀ ní díẹ̀ nínú ìnira tí wọ́n ń rí ti bá wa. À ń torí àjà ń pé kí náà ń ṣe lẹ́yìn kùlé òun. Kò mú òkun tí baba ń gbìyànjú àti fàjáde nínú ọ̀rọ̀ ni pé gbogbo ẹni tó ń pani lára kọ́là sáré gbógun sí. Ó tọ́ ká ṣèwádìí ohun gbogbo ká tó ṣègbésẹ̀. Àmọ́ wọ́n tó wá ń dáàbò bò yàn ní kọ̀rọ̀ náà ọ̀rọ̀ dọwọ́ rẹ o. Bẹ́dùmarè bá rí ọjọ́ èèyàn ń mọ̀. Kọ́mọníwà lórúkọ mi o bàbá mi àgbà àná kí sọ tiẹ̀ ó dàbọ̀. Ò kárí láé.